Allahu Akbar. Ìrìnsìn ọlọ́run, ó jẹ́ ọwọ́ ẹni kọ̀ọ̀kan wá. Ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run bá gbọ́ bó ṣe tó bó ṣe yẹ. Ká sì páyọ Ọlọ́run ní gbangba ní kọ̀kọ̀. Àwànú ilé wa, àjáde ni, àdáwà ni, àwànú àgbérò ni, a fẹ́ sọ̀rọ̀, a fẹ́ wò, a fẹ́ gbọ́, a fẹ́ dáwọ́lé kankan, ẹ má jẹ́ ayọ̀ tọ́lọ́run kún bẹ́. Wa man yattaqillaha yaj'al lahu makhrajan. Ọlọ́run kò yẹn bá páyọ̀ Ọlọ́run wọ́n sọ̀nà àbáyọ fún. Wọ́n yìí rísíkò mílò láyé àtẹ́sì, wọ́n sàtìkò bí tí ó rò. Wọ́n mọ̀ ìtàwàkàdà Allahu hasib. Ẹn bá gbára lọ́lọ́run Ọlọ́run bá tó, Ọlọ́run gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ń gbé gbogbo fún. Ọlọ́run ní àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run bá gbọ́, tí wọ́n mẹ́bọ má gbàgbọ́ wọn, àwọn náà ní ìfọ̀kànbalẹ̀, àwọn náà sì ní ọ̀nà mọ̀. Tí wọ́n náà bá wò ẹ́rì pé ọ̀rọ̀ àbò lásán ní àkọ́kọ́. Àwọn àṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ bí ìjọ mélòó sẹ́yìn, ọ̀kan ṣẹlẹ̀ ní Katsina, ọ̀kan ṣẹlẹ̀ ní Sokoto, fún àtàbà máa ti lọ. Katsina, àwọn Mùsùlùmí fẹ́ kí ìṣáì ní masalasi yẹn, bí wọ́n náà sí máa kí ìṣáì ní masalasi wa, tàbá kí mọ́gì dámà rí ti ìṣáì, àsìkò ìṣáì láwọn tàwí ìyádé pẹ̀lú ìbọn, gbàẹ̀gbò kálukú ẹjọ́ sàṣẹ́ ẹjọ́ sàṣọ́, wọ́n pàdé lèyàn mẹ́fà inú àjẹmá àti à ń kí ìṣáì èyàn mẹ́fà ní official figure tí ròyè gbé. Àwọn èèyàn sì sí lọ́rẹ́gẹ́dẹ́ ọ̀sẹ̀ ìwà ìta lótẹ́nà kẹmọ̀kọ́rọ̀ àbúdá ń sọ ìṣẹ́ kékeré. Wọ́n ní kí a tó wọ mọ́sálásí, wọ́n ti pa àwọn ará ìlú kan lọ, wọ́n fàbọ̀ sí mọ́sálásí ni. Ní Sókótó wọ́n yà lọ court, ilé ẹjọ́, àtàdájọ́, àtàwọn lọ́yà, àtàwọn tí a ń wá lé ẹjọ́, wọ́n yíya wọlé ẹjọ́, kálukú fẹsẹ̀ fẹ́ Ìsókótó. Bùlá wá ń lọ ní a sọ pé ẹni ọkàn lọ́mà àbẹ̀ Ọlọ́run gbogbo àti ọkàn tí a bá lọ tí wọ́n jẹ́ Mùsùlùmí lọ́bàá ní foríjì wọn, bá ní rọ àwọn ẹbí wọn lójú, gbogbo àwọn tó ṣe pé wọ́n farapa nínú wọn, bá ní jogún àlàáfíà fún wọn. Àwàrípá yìí káyẹ rẹ̀ ìbẹ̀rù mú bẹ̀ dandan, àbí Ọlọ́run bá àlíkọlá bá ní dáàbò padà síbẹ̀, bá ní jó gbogbo fọ̀kànbalẹ̀ síbẹ̀. Àwa ń bẹ̀ Ọlọ́run má jẹ́ ká wà nípìn irú ẹ̀, má jẹ́ ànírírí ayé bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí, tí o lè bá wá sádùgbò yín rí, tí wọ́n wọlé yín, wọ́n àpáyán, wọ́n jálẹ̀kùn wọlé ní, wọ́n kó fóònù yín lọ, gbogbo kọ̀mpútà ní akó lọ, tẹ́ ẹ̀dá ọmọ kéèkéèké lé tí wọ́n sì jí sílẹ̀ lẹ́ẹ̀mọ̀ dáńsọ̀ ọ̀sẹ̀ ká ọmọ yìí ní sùn, ọmọ yìí ò lè dá lọ tọ́lẹ̀tì ní ẹ̀rù jìnìjìnì tí ó bò wọn, tó gbá ẹ̀sẹ̀ máa pẹ̀tù ẹ̀ẹ́sẹ̀ máa pé kó lára wọn díẹ̀díẹ̀ bí kẹ́ ma bá wọn ṣeré kẹ́kọ́ jáde láti paná wà lẹ́kó lára wọn. Kìí ṣe rírí ayé rẹ̀. Ní ọ̀rọ̀ mẹ́ta tó fẹ́ fi kún, eléyìí tó fi rinlẹ̀ gbangba, ìṣẹ̀lẹ̀ tó fi rinlẹ̀ gbangba, Katsina, masalasi, Sókótó, ilé ẹjọ́. Àwọn tí wọ́n fẹ́ lẹ ọ̀rọ̀ àwọn pàyànpàyàn mọ́ Islam
pé àwọn ẹlẹ́sìn kan ní dẹ́fìmọ̀ ní ẹ̀ lórí pé ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ láìpẹ́ nípàdé àwọn lọ́balọ́ba ó ṣe pàtàkì gan. Wọ́n ní ẹni wọ́n bá ṣe bàjẹ́ tẹ́ ẹ bá mú ẹ dárúkọ rẹ̀ pẹ̀lú pé oníbàjẹ́ ẹ má lè mọ́ ìran ẹ má lè mẹ́sìn. Gbogbo àwọn aburú yìí tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí ṣe kò sí ẹ̀sìn tí ó kò sínú àwọn ẹ̀sìn tá láǹṣẹ́ Nàìjíríà yìí. Àrínú wọn tó jẹ́ mùsùlùmí, àrínú wọn tó jẹ́ kírísítẹ́nì, wọn jẹ́ kìí ṣe mùsùlùmí kírísítẹ́nì, aláwo, oníṣẹ̀ṣe, ẹlẹ́bọ. Ọmọbẹ̀nu wọn tó jẹ́ Fúlàní, ọmọbẹ̀nu wọn tó jẹ́ Haúsá, ọmọbẹ̀ tó jẹ́ Yorùbá, ọmọbẹ̀ tó jẹ́ Ìgbò. Kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kan, kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yà kan, kìí ṣe ọ̀rọ̀ ìran kan. Wàhálà ló dé ó ti di àmúlùmọ́lá. Tẹ́ bá fẹ́ ká lo ìgbésí ayé àlàáfíà, ẹ má pè ní ẹ̀sìn kan, ẹ má pè ní ẹ̀yà kan, ẹ má pè ní ìran kan. Àwọn adàlúrú, àwọn òbílẹ̀ jẹ́ ó kọ́ tí Islam sọ ní amaliyatu hirabiyya, àwọn adàlúrú. Kò sì sí ìjìyà tó tóbi tọ́lọ́run là kalẹ̀ fún wọn náà ní pípa. Quran chapter 5 verse 33 and 34, go and read. Níbi tọ́lọ́run fi jìyà wọn sí nìyẹn. Àwọn tí ó jẹ́ ló sinmi, àwọn adàlúrú, ẹmú ọgbọ́n bẹ ní kò láàánú, Ọlọ́run ṣàánú wọn rárárárá. Ìjọba tí ẹsẹ̀ rẹ̀ bá rinlẹ̀ tó sì fẹ́ dáadáa sílùú apalẹ̀ wọn mọ́ ní. Níparí ọ̀rọ̀ mi, a sì kí federal government torí pé wọ́n ní consign sáwọn ọ̀rọ̀ yìí débì kan. Kò tó là ń sọ, kò tí tó. Ẹbí ìgbò sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé tí náà bá tán lásọ, ẹ̀jẹ̀ kìí tán lè kánná. Nínú àwọn ìgbésẹ̀ tíjọba fẹ́ gbé, wọ́n náà fẹ́ kí àwọn barracks níbi tí àwọn ọmọ ogun wà káàkiri àfẹ́kọ́ pọ̀ sí. Wọ́n fẹ́ ṣe expansion, àti pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun àtàwọn security nílùú wa yìí wọ́n kéré sóǹkà wa. Wọ́n fẹ́ recruit, wọ́n fẹ́ gba àwọn èèyàn wọlé sí. Kíjọba tí ẹ máa rò bẹ́ẹ̀, ara dáadáa ni. Kí wọ́n ti mọ̀ sọ́síta, ara dáadáa ni. Kí wọ́n wá sí bó sì tọ́ bó sì yẹ. Ọkọ̀ bẹ́ẹ̀ lórí àti à ń wà iná àti akọ́tí ẹ̀wà iná ká má ti ẹ̀ tí ìgbẹ̀lómi. Ẹjá tún wọn ṣe, ẹjá fún wọn ní tó tọ́ ká ìkúpù wọn, kí wọ́n dángájíá, kí wọ́n ní tí wọ́n fi lè jà lọ́wọ́, kí wọ́n sì gba tréní rẹ̀ láìpẹ́. Ìròyìn pé wípé àwọn báńdíìtì wọ́n gbé àwọn kan, wọ́n ní kí wọ́n san ransom, wọ́n wá ní kí wọ́n mú wá. Ibi tẹ́ẹ̀sì lọ mú bá wọn, wọ́n sòfin fún yín bẹ́ẹ̀sì rìn tẹ́ẹ̀sì pàdé wọn. Wọ́n wá ní wọ́n wá ń lọ, wọ́n gbówó yìí lọ, wọ́n á dé checking point, pàá sójà náà sì wà ń bẹ̀. Bírò ìṣe gbé mọ́ sọ fún yẹn. Wọ́n wá ní wọ́n wá dá wọn dúró, wọ́n tú ara wọn bọ́wọ́ ń bẹ̀. Wọ́n ní owó yẹn pọ̀ bí ara ń bí ọ́dẹ̀ mi làbí kanáà pẹ̀. Wọ́n já ròyìn rẹ̀. Wọ́n ní wọ́n mú 10 million, wọ́n gba 10 million bẹ́. Àwọn security, second point, wọ́n náà sọ pé tí wọ́n bá dán, kí wọ́n sọ pé àwọn ti mú tàwọn. Tó ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ bá rí, ẹgbẹ́rò yóò dúdú bá ní ẹ̀pọ̀ ó burú járí. Ó burú járí, ó sì jọ òdodo. Tó gbẹ́ nìkan bẹ tó súnmọ́ àwa iná níbi ọdún méjì sẹ́yìn tí wọ́n gbé òun àti ìyàwó ẹ̀. Ibi tí wọ́n negotiate pẹ̀lú àwọn ọ̀daràn wọ́n fóònù, wọ́n mẹ́jẹ́ fóònù. Lẹ́yìn ọ̀rọ̀ wọ́n rí pé àwọn security kan ní báyà ọlọ́pàá bá wọn kan. Nígbàtí wọ́n dúnàdúrà, iye báyìí lábẹ́gbẹ̀lẹ̀ wọ́n don't forget 10% yo. Don't forget 10% yo.
owó tó fẹ́ gbà yẹn má gbàgbé 10%, bó 10% yẹn lọ tó mọ̀ káwọn kan náà bẹ́nu security jẹ́ máa mọ̀ sí táà náà pín mẹ́ ẹ̀rì tàbá kóró àwọn ilé náà jọjá bá pọ̀ sẹmùká tó fẹ́ dà lórí sí ní bá jẹ́ fẹ́ recruit àwọn tí a ń bẹ̀ yẹn tó wọ́n ṣe ajẹ́bọ̀ náà tó wọ́n ṣe kéèkéé tó wọ́n dẹ́wà aláfáwùjọ nígbà bá sanwó àwọn ọ̀daràn àtúnsanwó security orí àwa tí a gbé náà ni kọ́lọ̀wọ̀n kò ṣàánú wa Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.